ẹ kú ilé bẹ́ẹ̀ láàmú kára lé ẹ káàbọ̀ là ń kára òde ẹ ń tá a bá ti rí péjọ mẹ́ta àti púpọ̀ ọjọ́ mẹ́ta ẹ káàbọ̀ sórí ètò Ògbẹ́nutọ́ reality show Olúwaṣeun Àkànjí lolóòtú ètò yín. ẹ wò ó bẹ́ẹ̀ bá gbàgbé ibi tá a ti ń bọ̀ kò yẹ kẹ́ ẹ gbàgbé ibi tá a dé o. ṣé ẹ rántí wípé oṣù mẹ́fà là máa ń ṣe ìpèsè nínú chọ́ọ̀chì tẹ́lẹ̀tẹ́lẹ̀ birthday àní à ń ṣe tọmọ àní à ń ṣe tèmi ìgbà tó yá àwa yìí sí pé ká máa sọ pé a fẹ́ ṣe ìpèsè nínú ilé ìjọsìn wa èyí ò sì ń wọlé torí ọkọ mi ń gbégbó ọpẹ́ ní gbogbo ìgbà ó ń oríṣiríṣi nǹkan sínú ilé ìjọsìn tá a bá fẹ́ ṣèkórè òun ló mọ́ ra aṣọ fáwọn ọmọ kékeré àtàgbàlagbà tó bá lóun ò lágbára àti raṣọ àwọn èèyàn ń bá wa jẹ tó bá sì dìgbà àkórè náà a máa dáná bí ẹni pàwà nìkan la wà nílé ìjọsìn ni bá a bá ti sóúnjẹ tán a máa kọ́kọ́ wá gbé kúlà yọkọ̀ fún dádì tí kúlà la máa gbé fún dádì oúnjẹ tí ń lélẹ̀ kéré afáwọn àlejò tó wá bá yín wá bẹ́ẹ̀ ni ọmọ yọkọ̀ ṣoṣo tí mo bí kò ní wá jọ kórè o kò ní wá jọ kórè kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ kò ní wá jọ kórè bó bá sì wá ṣíṣe ní mọ̀ ń sọ káàkiri ọjọ́ náà fẹ́ ṣe ìpèsè kò ní wá kúlà tèmi àti máa gbóúnjẹ tiwa sínú ẹ̀ torí ń gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ ọmọ mi lè jẹ́ ń bẹ̀ o àmọ́ ọkọ mi ò ní jó jẹ́ ọkọ mi ò gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ mi ò gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ ọkọ mi ò nígbà kan ọmọ mi jẹ́ ń bẹ̀ àwọn èèyàn ò sì fúnra kí ló kàn wọ́n ń bẹ̀ àmọ́ ọkọ mi wá ti change ọkọ mi ti yí padà o bá àṣejọ mọ́ ń ṣe tí wọ́n wu gbogbo àwọn èèyàn nígbà tó yá ọkọ mi bẹ̀rẹ̀ sí ní póòstì àwọn ọmọ kéékèèké sí status ẹ̀ lórí WhatsApp tó bá ti gbé wọn sórí kíní ẹ̀ lórí WhatsApp ẹ̀ tí n bá ti rí i tí n bá bí léèrè pé tátínú póòstì àwọn ọmọ tó yọ̀ mọ́ òun ni tó ń súnmọ́ òun ni èmi náà mọ̀ pé ọkọ mi olówó lọ́wọ́ ó sì jẹ́ ẹni tó ń kọrin olórin táwọn èèyàn sì mọ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló fẹ́ súnmọ́ ń bá gbẹ̀mí kúrò ń bẹ̀ ó wà ní ọmọ kan ọmọ olùṣọ́ wa ni ọkọ mi á máa post ọmọ yìí gan-an tó bá fẹ́ post wọn kò ní yọ mí kúrò ń bẹ̀ ó máa post wọn síbẹ̀ kò sí ẹ̀ mind bóyá mo rí àbẹ́nìkan rí nígbà tó bẹ̀rẹ̀ ìwà wèrè ẹ̀ gidi ni o ó wá jíjọ́ Sunday ọkọ mi ò lọ ṣọ́ọ̀ṣì mo wá lọ bọ́mọ yìí lágbájá kí ló wà láàrin ìwà àtọkọ mi tọkọ mi fi ń post ẹ ọmọ yìí ní rárá o kò sí kí lóore mi àtọkọ yín o àmì àtọkọ yín kẹ mi ò sọ pé òun fẹ́ ẹ nǹkan tí mo sọ ni pé ọkọ mi máa ń post ẹ ní gbogbo ìgbà kí lóore wà láàrin ìwà àtọkọ mi ọmọ ìbáni kò sí nǹkan láàrin wa o kò sí kíní kan o kódà wọn ò bá mi sọ̀rọ̀ ọ̀fẹ́ rí kíní kan ó dànù kò sí wàhálà ọkọ mi ò wá sí church nígbà tí mo délé ní ọjọ́ Sunday kò sí around ó lọ kọrin fún wọn níbì kan ni ó dé níjọ́ Monday ọkọ mi bá bẹ̀rẹ̀ ó gbọ́ olùbá Deborah kí ló bá Deborah sọ ìtùnú ó ti kọjá yẹ owó òun lẹ̀ ó yẹ yé òun kí ló bá Deborah sọ ìwọ òjò burúkú yìí ìwọ kéríkà burúkú yìí òun ṣe fúnẹ́ni olùbíyá tí ó bá sí wọ kò sí mí ní olùbíyá ilé ayé ni mo fi ń ṣe kíní ni ó ti kọjá yẹ ó ti ṣe tẹ́ ó lóun bá ní dájì lágbàjá ṣára yín yá ṣé Deborah ni mo wá bóun jà ni bí eré mo ṣèbèrè lọ́wọ́ Deborah pọ̀ tí ò sí nǹkan tó wà láàrin wa tọkọ mi fi máa ń post ẹ ní gbogbo ìgbà ṣé ìrìn ti wá pọ̀ jù ni kò yẹ kó lọ bí léèrè kí ló tó bí mi léèrè nígbà mo bí ń léèrè èmi gan tí mo jíyàwó yín jọ̀wọ́ lè ti post mi gbẹ̀yìn ọmọ tó jọ ọmọ yín jọ̀wọ́ lè ti post ẹ gbẹ̀yìn ẹ máa post àwọn obìnrin oríṣiríṣi oníranù ní ẹ àsìkò tó yẹ kó o máa fi ronú bó ṣe máa bí ọmọ o ronú yún ìrònú tó ń rò káàkiri tọkọ rẹ ń gbé tọkọ rẹ ò gbé ni wo ọlọmọ ló lọkọ o ọlọmọ kan bí àgàn sí ni kò sí nǹkan tó kàn mí pẹ̀lú tí ẹ
nǹkan tó yẹ kó máa sáré kiri ò sáré ẹ̀ kiri èmi ló ń lé káàkiri ọkùnrin ni mí o mo lè fẹ́ ìyàwó 3 mo lè fẹ́ 4 mo lè fẹ́ 5. mi ò ní ẹ má fẹ́ tẹ́ bá fẹ́ fẹ́ ẹ fẹ́ àmọ́ fẹ́ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ rẹ́ mi lójúmọ́ ló dé kí ni mo rà nígbà yẹn tí mi ì sanwó èwo gangan ni náà ó lóun bá kúrò bẹ́ẹ̀ òun bá lọ jókòó síbòmí tóun ó bá gún òkè tiẹ̀ lọ ló ń kùn lọ gbà tó yá ló bá sọ̀kalẹ̀ ló bá ní wo ó ti gbé báàgì ó ti kó aṣọ sínú báàgì kékeré wo bó ń ṣe wú òun yìí kó tó túrú inú ilé yìí wo oṣù kan máa pé bẹ́ẹ̀ ni ìyá ìṣeré nìyẹn òun ní oṣù kan máa pé kò sí wàhálà ó sì ti pé ó kù bí wáyé bí oṣù 3 táwọn ó lọ jẹ líle òun ní kò sí wàhálà ṣùgbọ́n oṣù kan máa pé ni kò sí wàhálà ó lóun bá lọ ó ní kò pẹ́ sígbà yẹn kọ́ọ̀lù kan wọlé nígbà tí kọ́ọ̀lù kan wọlé òun bá gbé ó bá di ìyàwó olùṣọ́ àǹtí Ìtùnú ẹ gbọ́ mo gbọ́rọ̀ kan ó sì ká mi lára tẹ́ bá ti wá rírun nǹkan bẹ́ẹ̀ yẹn tí kò òun kọ́ lé kẹ́ wá bá ni ẹ wá lọ bá ọmọ òun ẹ wá ń bèrè lọ́wọ́ kí ló wà láàrin òun àtọkọ yín ọmọ òun lẹ́mọ lọ bá ó lóun wá sọ pé ṣé nǹkan tẹ́ máa sọ nìyẹn Yàyàdì nǹkan tó yẹ kẹ́ ẹ sọ nìyẹn gẹ́gẹ́ bí abiyamọ so mo ní sọ pé mo wá bóun jà ni ọkọ mi máa ń post fídíò ẹ ní gbogbo ìgbà mo sì bí léèrè pé ṣé kí ló wà láàrin ìwà àtọkọ mi tó fi like láti máa post fídíò ẹ bẹ́ẹ̀ yẹn ọkọ inú ẹ̀kẹ́ sọ yẹn fún iṣẹ́ ọmọ mi lẹ́ẹ̀kẹ́ sọ yẹn fún ọkọ inú ẹ̀kẹ́ sọ yẹn fún ẹ wá lọ bọ́mọ ẹ wá sọ pé yẹn kí ló wà láàrin ìwà àtọkọ yín kí ńlá ní ẹ wò é kèmí sọ fún yín èmi ò gbádùn o ẹ gbàgbé Yàyàdì pé Yàyàdì èmi ò gbádùn o ṣé ọmọ mi wá bá yín lé ni òun ní ẹ má bínú mà ẹ má bínú o oníbòsí sọ bẹ́ẹ̀ nìyẹn bá wọn tó bá ní wá ó ṣàkóso gbòòrò sílẹ̀ ó lóun ò sọ nǹkan kan wà tó wúyá tó pẹ́ díẹ̀ ẹ má sọ̀rọ̀ ẹ fún mi lágídí àbí òun ò gbádùn o dájú ló gbá gbẹgbẹrẹ o bá gbọ́ tí dájú ń sọ pé ó ti tó bẹ́ẹ̀ yẹn náà tó bá ti sọ̀rọ̀ mọ́ ẹ kọ́ ti fóònù ó ti tó bẹ́ẹ̀ yẹn wà ní àjẹjẹ ẹ má ní bó ti tó bẹ́ẹ̀ yẹn kí irú nọ́sẹ̀nsì wo nìyẹn kí kan nìyẹn wo mi ìfọ́sí o mi ìfọ́sí pé kọ́ wọ́n ti lówó kan ní máa fẹ́rẹ́ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ mọ́ mi lára o mi ìfọ́sí mi ìfọ́rí burúkú o ló bá kọ́ ti fóònù. yìí sì ní nọ́mbà àwọn lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lóun bá mú nọ́mbà òun bá stọ̀ ẹ̀ nígbà tó máa stọ̀ ẹ̀ ó dàrú ọjọ́ kejì lọ́rọ́kọ̀ òun ò wá lé wá sùn ó ti gbé báàgì rẹ̀ lọ ọjọ́ kejì òun ò rọ́kọ̀ òun ọjọ́ kẹta òun ò rọ́kọ̀ òun ọjọ́ kẹrin òun ò rọ́kọ̀ òun ká má sọ pé kò rọ́kọ̀ rẹ̀ ó sì dákẹ́ òun á gbọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ kan lọ mi ní bàbá lágbájá o kò wálé wá sùn o ó sọ pé kìnnìkan o ó lè wá sọ pé wọ́n bá ní ṣé ẹ̀ ń jà ni wọ́n bá ní nǹkan báyìí ló ṣẹlẹ̀ kò tí ì pọ̀ jù náà how dey máa explain fún ẹ báyìí ló ṣe jẹ́ o yóò ṣàlàyé fún ẹ ní wà ní ó ṣàbínú ó ti gbẹ́rù ẹ̀ lọ o ìyá ìyàwó ẹ̀ náà ti sì pè mí pé kí n má ṣe kinní kankan o ẹ bá ń bẹ̀ kó wálé kó má lé mi mo lé òun kúrò nílé o mi ò lé kúrò nílé o ni ẹ̀gbọ́n rẹ̀ bá dáhùn pé kí n má dá lóhùn àwọn ọkùnrin kí n má dá lóhùn ọ̀nà sàṣọ bẹ́ẹ̀ ìyẹn ẹ̀gbọ́n obìnrin ni o ó sàṣọ bẹ́ẹ̀ ọkọ yẹn náà wá ó ní kó wọn lọ́dọ̀ ó ògùn mọ́tò wá ni ó ní òun ògùn mọ́tò wá o ní àkílẹ̀ tó ògùn mọ́tò wá ṣé bó o máa ń drive tẹ́tẹ́lẹ̀ ó ní àǹtí ṣeun mi ì gbé mọ́tò wá mọ́ kí n wọ mọ́tò ó pé mi nígbà tọ́jà ti lọlẹ̀ tóun ò rọ́jà kankan tà mọ́ tọ́jà ti lọlẹ̀ oníṣẹ́ mọ̀ wípé tó máa tó gbé mọ́tò lọ kóun gbé mọ́tò láti bí gbogbo nǹkan ra nǹkan bẹ̀ yẹn lásán ohun tó o bá kọlu yàn òun lè kọlu gí àbí kóun kọlu ọ̀pọ̀ òun ṣáà máa kọlu nǹkan kan tó máa sọ pé tó máa sọ òun mú pé òun dáràn kóun gbé nǹkan tóun dá ó ní fún ìdí èyí ó yá ṣe kí ni òun yá sọ̀rọ̀ òun ò gbé mọ́tò mọ́ ohun tó máa tún lọ síbi kan báyìí òun á pe ráìdà á drop òun ó pé òun kóun gun ọ̀kadà ọ̀kadà bá sọ òun mọ́lẹ̀ òun á mọ̀ pé òun ló sọ mọ́lẹ̀ pé éèjì tóun wà kóun tó wá lọ fi ṣẹ̀wọ̀n nínú wàhálà tóun tó kóra àwọn sí òun ò ṣe yẹn mọ́ nígbà tóun ṣàdélé ọkọ òun bá pè mí ẹ lóun lójú òun káàkiri àbí olóhùn òun káàkiri àbí kíní kan mọ́mì náà wọ́n pè ẹ́ òun ò bẹ̀rẹ̀ sí bú wọn lórí fóònù mo ní mo bú wọn èmi bú mọ́mì èmi
bó ṣe send voice note sí mi nìyẹn. Olùṣọ́ gangan ló fẹjọ́ mi sùn ọkọ mi pé nígbà tíyàwó òun pè mí